Otasansan rédíò and TV. Eléyìí tí a tún mú wá fún yín òun náà ni ìwọ́de alágbára kan eléyìí tí àwọn ènìyàn ìlú Ògbómọ̀ṣọ́ tí wọ́n ṣe láti sọ fún àwọn aláṣẹ àti àwọn alágbára ìlú nílùú Ògbómọ̀ṣọ́ láti tètè bá wọn wá ọ̀nà àbáyọ sí ètò ààbò tó ti di rádaràda tó ti mẹ́ẹ̀ ní ìlú Ògbómọ̀ṣọ́ àti bá wọn wá ọ̀nà láti dẹ́kun ìjínigbé, ìjínipa, ìjínigbowó tó ń wáyé lemọ́lemọ́ nílùú Ògbómọ̀ṣọ́. Ẹni tó jẹ́ alága fún ètò ààbò nílùú Ògbómọ̀ṣọ́ ó bá àwọn oníròyìn sọ̀rọ̀. Ó sọ fún àwọn oníròyìn pàtàkì ìwọ́de wọn. Nínú ọ̀rọ̀ tó sọ fún àwọn oníròyìn ló ti sọ wípé àwọn ṣe ìwọ́de yìí láti sọ fún àwọn aláṣẹ àti àwọn adarí ìlú Ògbómọ̀ṣọ́ láti tètè jígìrì sí ọ̀rọ̀ ètò ààbò tó ti di rádaràda nílùú Ògbómọ̀ṣọ́ kí wọ́n sì bá wọn wá ọ̀nà àbáyọ sí ọ̀rọ̀ ìjínigbé àti ìjínipa tó ń wáyé lemọ́lemọ́ nílùú Ògbómọ̀ṣọ́. Lára àwọn ibi tí àwọn ènìyàn yìí dé ni wọ́n dé ọ̀dọ̀ ẹni tó jẹ́ mínísítà fún ọ̀rọ̀ ọ̀dọ́ àti eré ìdárayá lórílẹ̀‐èdè Nàìjíríà, ìyẹn ọ̀gbẹ́ni Dáre Sunday. Nígbà tí ọ̀gbẹ́ni Dáre Sunday tó ń bá àwọn ènìyàn tí wọ́n fẹ̀hónú hàn yìí tí wọ́n ṣe ìwọ́de yìí sọ̀rọ̀, ọ̀rọ̀ wọn kí wọ́n ṣe jẹ́jẹ́, kí wọ́n ṣe sùúrù nínú ìwọ́de wọn wípé ariwo wọn àti ọ̀rọ̀ wọn òun náà ni àwọn ti gbọ́ tí àwọn sì ń fi gbogbo ìgbà wá ojútùú sí ọ̀rọ̀ ètò ààbò tó ti mẹ́ẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́. Pàápàá jùlọ ó ní ìwádìí ń lọ lọ́wọ́ o láti mú àwọn ènìyàn tí wọ́n jí àwọn ènìyàn yìí gbé tí wọ́n sì ṣekú pa wọ́n. Bákan náà wọ́n dọ̀dọ̀ ẹni tó jẹ́ ọmọ fún ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ gómìnà nílùú nípínlẹ̀ Ọ̀yọ́ ṣùgbọ́n tó jẹ́ ọmọ ìlú Ògbómọ̀ṣọ́, ìyẹn Àlàó Akálà. Wọ́n dọ̀dọ̀ ọmọ rẹ̀ orúkọ rẹ̀ ń jẹ́ Ọlámídé Akálà. Ọ̀gbẹ́ni Ọlámídé Akálà òun náà bá àwọn ènìyàn tí wọ́n ṣe ìwọ́de yìí sọ̀rọ̀. Ó ní ọ̀rọ̀ wọn kí wọ́n má kí ọwọ́ òṣèlú bọ ìfẹ̀hónúhàn àti ìwọ́de tí wọ́n ń ṣe o, pé kí wọ́n ṣe ní ìrọwọ́rọsẹ̀ kí wọ́n sì ṣe sùúrù sọ̀rọ̀ ètò ààbò yẹn, pé gbogbo ọ̀nà náà ni ìjọba àti àwọn aláṣẹ ìlú Ògbómọ̀ṣọ́ ni wọ́n ń wá láti dẹ́kun ìjínigbé àti ìṣekúpani tó ń wáyé lemọ́lemọ́ nílùú Ògbómọ̀ṣọ́. Bákan náà àwọn ènìyàn tí wọ́n fi ẹ̀hónú hàn yìí wọ́n dé ààfin ìlú Ògbómọ̀ṣọ́ gẹ́gẹ́ bí ìròyìn tó lu jáde lórí ẹ̀rọ ayélujára wípé iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ti mú àwọn kan tó ní í ṣe pẹ̀lú ìṣekúpani Gbenga Owolabi àti ọmọléèwé LAUTECH Racheal Opadele gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ ẹ̀gbọ́n sí ọ̀gbẹ́ni Gbenga Owolabi yìí, gẹ́gẹ́ bó ṣe bá àwọn oníròyìn sọ̀rọ̀ lásìkò ìwọ́de tí àwọn ènìyàn l'Ògbómọ̀ṣọ́ ṣe. Ó ní rárá, irọ́ pọ́nbélé ni wípé àwọn ọlọ́pàá wọ́n ti mú àbúrò ẹni tó jẹ́ olóògbé yìí, ìyẹn tó jẹ́ àbúrò Gbenga Owolabi tí orúkọ rẹ̀ ń jẹ́ Fẹ́mi Owolabi, pé ó ní ṣe ó lọ́wọ́ nínú ìjínigbé àti ìṣekúpani tí ó wáyé ọ̀hún. Ẹni tó jẹ́ ẹ̀gbọ́n Gbenga Owolabi tí wọ́n ṣekú pa tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀, ó ní irọ́ pọ́nbélé ni òpé kò sí òótọ́ olókan nínú ìròyìn tó jáde ọ̀hún wípé wọ́n ti mú ẹni tó jẹ́ àbúrò Gbenga Owolabi wípé ó ní ṣe nínú ó lọ́wọ́ nínú ìṣekúpani ẹ̀gbọ́n rẹ̀ Gbenga Owolabi àti bí wọ́n ṣe jí gbé ẹni tó jẹ́ ẹ̀gbọ́n Gbenga Owolabi, ìyẹn Ayọ̀rìndé Owolabi. Ó ní kò sí ẹni tí ń jẹ́ Fẹ́mi Owolabi nínú ìdílé àwọn, wípé iléeṣẹ́ ọlọ́pàá wọn ò sì tí ì mú ẹnì kankan nínú ẹbí Owolabi tó ní ṣe nínú gbígbé tí wọ́n jí Gbenga Owolabi àti bí wọ́n ṣe pa, wípé ìròyìn tí kò lẹ́sẹ̀ ńlẹ̀, ìròyìn òfégè pé ni ìròyìn náà. Ó wá fi dá àwọn aráàlú lójú wípé iléeṣẹ́ ọlọ́pàá sì ń gbìyànjú lọ́wọ́ láti mú àwọn tí wọ́n lọ́wọ́ tí wọ́n sì ní ṣe pẹ̀lú bí wọ́n ṣe jí Gbenga Owolabi àti òṣìṣẹ́ rẹ̀ Racheal Opadele tọ́jọ́ mọ iléèwé LAUTECH nílùú Òṣogbo láti rí wọn mú, ṣùgbọ́n wọn ò tí ì rí ẹnìkankan mú lásìkò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀. Eléyìí náà ni a gbọ́ la ní ká sọ fún ẹ̀yin ènìyàn wa tẹ́ ń wò wá tí ẹ̀dẹ̀ ń gbọ́ wa níkànnì Otasansan TV lórí YouTube. ẹ má gbàgbé láti bá ní subscribe sí orí ìkànnì yìí, kẹ́ẹ̀dẹ̀ bá ní like fídíò wa bàbá ṣe mú wá sí orí ìkànnì yìí láti jẹ́ pé kẹ́yìn náà kẹ́ túbọ̀ máa gbádùn wa sí. Ẹ ṣé o, thank you, God bless you.